Joseph Aloba wọ ìjọba ìpínlẹ̀ Èkó lọ sílé-ẹjọ́ kòtẹ́milọ́rùn nítorí ikú ọmọ rẹ̀ Mohbad. Ọ̀gbẹ́ni Joseph Aloba, bàbá tó bí Ìléríolúwa Aloba, tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad, ìyẹn ọmọkùnrin akọrin tó dolóògbé láìpẹ́ yìí, ti wọ ìjọba ìpínlẹ̀ Èkó lọ sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn láti pe ìmọ̀ràn tí ẹ̀ka tó ń fún iléeṣẹ́ ètò ìdájọ́ nímọ̀ràn DPP fún kóòtù lórí ikú ọmọ rẹ̀ níjà. Ìmọ̀ràn tí DPP fún kóòtù lórí ikú Mohbad láìpẹ́ yìí ni pé kò sí ẹ̀rí àrígbámú pé Naira Marley àti Sam Larry mọ nǹkan kan nípa ikú tó pa ọmọkùnrin náà. Aloba, nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ Wahab Shittu San, lọ́jọ́ Monday tó kọjá sọ pé òun kò faramọ́ bí onídàájọ́ Táíwò Ọlátòkun ṣe sọ nínú ìdájọ́ rẹ̀ lọ́jọ́ 2 oṣù keje ọdún yìí pé ẹjọ́ tí òun kọ́kọ́ pè kò lẹ́sẹ̀ nílẹ̀. Ìpín kìíní abala 229 ìwé òfin orílẹ̀-èdè yìí tó fún adájọ́ lágbára láti gbé ìdájọ́ kalẹ̀ ní onídàájọ́ Ọlátòkun lò, ṣùgbọ́n Aloba sọ pé adájọ́ náà kùnà láti ṣàgbéyẹ̀wò ìpín kẹta. Abala òfin yìí kan náà tó pé adájọ́ gbọ́dọ̀ lo agbára náà pẹ̀lú ìkíyèsára láì fi ẹ̀tọ́ aráàlú dùn wọ́n. Ó ní ìmọ̀ràn tí ẹ̀ka DPP mú wá lásìkò tí ìjókòó àpérò lórí ọ̀rọ̀ ikú náà sì ń lọ lọ́wọ́ jẹ́ àṣìlò ọgbọ́n ìdájọ́. Ṣáájú ni ọ́fíìsì DPP ti sọ pé kìí ṣe pé àwọn sọ pé àwọn olùjẹ́jọ́ kò jẹ̀bi, ṣùgbọ́n kò sí ẹ̀rí tó pọ̀ tó níwájú adájọ́ láti sọ pé wọ́n mọ̀ sí ikú tó pa Mohbad lóṣù kẹsàn-án ọdún 2023.